إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني إتسواجو كما جاء دان لك ألا كجلني أغمى 32 التي نترى شهر رمضان آداب وأحكام. أولودي الأمري nǹkan lẹ́ẹ̀kejì, ìpín kejì náà nǹkan tó máa ń ba àwẹ̀ jẹ́, tó yẹ pé nǹkan náà ni tí àwọn èèyàn bá bàjẹ́ pẹ̀lú rẹ̀, èèyàn bùkátà láti san àwẹ̀ náà padà. bákan náà èèyàn san kàfàrà, èèyàn san ìtanràn. òun náà ni aljimaa. so àfáwà ní àwọn masáìl kọ̀ọ̀kan ó ní àjọṣepọ̀ pẹ̀lú alámàrí. sọ̀rí àwọn masáìl náà làwáwà أتدرو لوري المسألة الخامسة، لأن فوات تسواج ونكوي المسألة السادسة مسألة لكفة، ونكوي هل تجب الكفارة على المرأة التي جامعها زوجها؟ إجاء كفارة إتانا إنسان إتانا إجاء أران جوجانا لوري بينتي أقول إبالا جوشبه أفاني. ويقال جوابا على ذلك، إنتافي ما في سلوري لينكوي إن للمرأة حالتين، إن للمرأة حالتين. obìnrin ni ó ní condition méjì lóbìnrin wà. alhalatul ula, condition aláwọ̀ká ni pé an takuna mukrahatan, kó jẹ́ kí wọ́n fọ́ọ̀sì ẹni, kó jẹ́ kí wọ́n fọ́ọ̀sì irú obìnrin bẹ́ẹ̀ ni. ó ní yẹn pé kí ọkọ rẹ̀ fọ́ọ̀sì ẹ̀. ó ní fa innahu la yajibu alayha alkaffara. so irú obìnrin bẹ́ẹ̀ o kàfàrà kìí ṣọ́ràn yà lórí rẹ̀. wala yajibu alayha alqada, bákan náà sísan àwẹ̀ náà padà kò kí ń ṣe ọ̀ràn yà lórí rẹ̀. bal siyamuha sahihun, kódà àwẹ̀ rẹ̀ lálàáfíà. ìdí tí ó fi ní san padà ilé àwẹ̀ rẹ̀ ò tí ì jáwó lálàáfíà. wa tastamirru fi siyamiha, yóò máa tẹ̀síwájú lórí àwẹ̀ rẹ̀ ni. tó pàdé ṣàlàyé síwájú náà wípé májẹ̀mú òǹdè tó de in tó máa ń jáwẹ̀ ó ní pé nínú rẹ̀ òun pé kíyàn jẹ́ ẹni tó nímọ̀ nípa nǹkan yìí, pé nǹkan yìí máa ń jáwẹ̀. so nínú náà ni pé kó ikú wọn fọ́ọ̀sì èèyàn, èèyàn máa ṣe fúnra èèyàn ni, èèyàn máa ṣe fúnra èèyàn. so eléyìí ní sí wọ́n fọ́ọ̀sì ẹ̀yìn náà, ìdí nìyẹn tí àwẹ̀ rẹ̀ fi já. ó ní wala shay'a alayha, kò sí ọ̀ràn kankan, kò sí ọ̀ràn kankan tó dá, kò sí kankan tó fẹ́ ṣe tó fẹ́ san padà. lakin ṣùgbọ́n yajibu alayha al-ghuslu lil-jima', ọ̀ràn yẹn ni kí ó wẹ̀ látara pé ó ti ní àjọṣepọ̀, ọkọ rẹ̀ ti bá lájọṣepọ̀, so ó ti wà ní ipò jẹ́nàbà báyìí. ọ̀ràn yẹn ni kí ó lọ wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà. afani wa dabitu ikrahi al-mar'ati ala al-jima'i fi nahari shahri ramadan. so dabit òǹdè tó de fífọ́sí obìnrin lórí ìlájọṣepọ̀ ní ọ̀sán àwẹ̀, ẹni pé kí wọ́n fọ́ọ̀sì obìnrin kan sọ pé kìí ṣe gbogbo obìnrin lórí sọ pé àwọn fọ́ọ̀sì mi. so nǹkan yìí ó ní òǹdè. òun náà aláwọ̀kan bẹ̀ ni pé imma an yadribaha. so inú kí pé ọkùnrin yẹn ti nà á, ó ti lù ú tẹ́ pé ó ti gba ọgbà agbára rẹ̀ pẹ̀lú nínà. so tẹ́ pé kò tiẹ̀ lè mìíràn mọ́, kò lè control rẹ̀ mọ́, kò lè lágídí kankan mọ́, torí pé
ọkọ rẹ̀ àbọ́kùnrin náà ó ti fi lílù ó ti fi hàn lè ma ó ti fi ṣẹ́ léṣe aw an yuhaddidaha bid-darb wa ta'lamu annahu 'azimun 'ala dhalik àbí kí ó tiẹ̀ wá ṣèlérí ìyà fún pé tó bá fi lè gbára kalẹ̀ máa jẹ ọ́ níyà so tó sì mọ̀ wípé ọkùnrin yìí ó lè nà òun tó tọ́ ó dá lójú pé tó wọn bá fi lè ṣeun tó ní kóhun ṣe yìí yóò nà òun tó tọ́ aw an yuqayyidaha liyamna'aha min al-haraka tàbí kó tiẹ̀ wá fokùn dé láti jẹ́ pé kó má lè múfù mọ́ kó má lè gbápá kó má lè gbẹ́sẹ̀ so fokùn dé mọ́lẹ̀ ó fi nǹkan dé mọ́ orí bẹ́ẹ̀dì kí Allah subhanahu wa ta'ala kó láwá kọ́rọ̀ bí eléyìí wọ́n ni fa idha hadatha shay'un min dhalik tí kankan nù àwọn ilé ìtàkà síwájú yìí tó bá fi lè ṣẹlẹ̀ fa innaha takunu mukrahatan irú obìnrin bẹ́ẹ̀ o ẹ̀hún ni obìnrin tá a sọ kún wọ́n fọ́s tí kankan nù mẹ́tẹ̀ẹ̀ta yìí àbí inú àwọn kan tí wọ́n kà yìí tó bá fi lè ṣẹlẹ̀ sí obìnrin tá a sọ pé àwọn fọ́s ẹ̀yìn náà lélẹ̀ wala ithma alayha kò sì ní ẹ̀ṣẹ̀ kankan tó ṣẹ̀ wa siyamuha sahihun awẹ́rẹ́ sí lálàáfíà lakin ṣùgbọ́n pẹ̀lú káwẹ̀rẹ̀ lálàáfíà yìí tó wọn náà ìsìnkú káwẹ̀ wọn lálàáfíà yìí la tatanawalu shay'an min al-mufattirat kò á ní lọ jẹun lẹ́yìn gbaná kò á ní lọ mọ́mí so kò gbọ́dọ̀ jẹ́ nǹkan nínú àwọn kan tó máa ń ba ààwẹ̀ jẹ́ tó bá fi lè jẹ́ a jẹ́ pé nǹkan yẹn nǹkan tó jẹ nǹkan tó mu yẹn òun ló ba ààwẹ̀ rẹ̀ jẹ́ nìyẹn. alḥalatu thaniya ipò ẹlẹ́ẹ̀kejì tóbìnrin wà ní pé an takuna almar'atu mutawi'atan li zawjiha kó jẹ́ pé obìnrin yìí gangan òun ló ṣe tí ọkọ rẹ̀ tó fi bá alájọṣepọ̀ òun ló romance ọkọ rẹ̀ òun ló súnmọ́ ọkọ rẹ̀ ló ń bá ṣeré títí tí nǹkan yìí fi ṣẹlẹ̀ wọ́n ní fayajibu alayha qada'u hadha al-yawm alladhi afsadathu bil-wat'i so ọ̀ràn yẹn lórí rẹ̀ kí ó san ọjọ́ yìí padà ọjọ́ tó já yìí tó já pẹ̀lú ìbálòpọ̀ yìí ọ̀ràn yẹn ní kí irú obìnrin bẹ́ẹ̀ kó san padà wa amma al-kaffaratul mughallada ẹ̀wà rí kàfàrà eléyìí tí ó yí tó kí tó nípọn yìí eléyìí tó ń bẹ fún ẹni tó bá bá obìnrin lò lọ́sàn-án àwẹ̀ wa hiya siyamu shahrayni mutatabi'ayn ila akhiri eléyìí tí ṣe gbígbààwẹ̀ oṣù méjì títí dé ibi tó parí sí gbígbààwẹ̀ oṣù méjì léra àtàwọn ìyókù rẹ̀ nínú obìnrin ní àfáàní fasahihu eléyìí tó lálàáfíà ni pé min aqwali ahli al-ilm eléyìí tó lálàáfíà nọ́ọ̀rọ̀ àwọn olùmọ̀ nínú àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ lórí alámàrí ni pé annahu la yajibu alayha al-kaffara òun ni pé al-kaffara kìí ṣe ọ̀ranyàn lórí obìnrin sísan ìtanràn kìí ṣe ọ̀ranyàn lórí obìnrin wad-dalilu ẹ̀rí lórí rẹ̀ lórí ilé ìtàsọ̀ yìí ni pé anna an-nabiyya sallallahu alayhi wa ala alihi wa sallam lam yas'al 'ani al-mar'ati allati jaa'a zawjuha kò béèrè nípa obìnrin tí ọkọ rẹ̀ wá wa akhbarahu bi annahu jama'a imra'atahu fi nahari ramadan tó wá bá nabi sallallahu alayhi wa sallam tó sọ fún pé òun bá obìnrin òun lò lọ́sàn-án àwẹ̀ ànábì ò béèrè pé ibo níyàwó rẹ̀ wà wa lam yastafsil an haliha kò sì béèrè nípa condition rẹ̀ ṣé wọ́n lọ fọ́ọ̀sì ẹni ṣé ẹjọ́ yọnu sí ni àbóhun ló tiẹ̀ fà á tó fi wá ṣe nǹkan yìí ànábì sallallahu alayhi wa sallam kò béèrè so ó ní wa min al-ma'lum inú tó sì gbajúmọ̀ tí wọ́n kí alùpùpù mà ní pé anna al-jima'a yakunu bayna at-tarafayn wípé ìbára ẹni lónìí ó ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìnrin wa ma'a dhalika tó ń ti bẹ́ẹ̀ nǹkan o lam yukhbir an-nabiyyu sallallahu alayhi wa sallam ar-rajula bi anna 'ala imra'atihi kaffara anabi sallallahu alayhi wa sallam kò sọ fún sahabi yìí pé ìyàwó rẹ̀ náà san kàfàrà bí ta fẹ́ lò lẹ́rìí nìyẹn anabi sọ fún pé ìyàwó rẹ̀ o níbo ló wà sọ fún pé òun náà san kàfàrà o. المسألة السابعة الأمر عليك يجي أفاني من تكرر منه الجماع في يوم واحد إن كان تي إبارة نلو تباشل جو كان لا جوكا نينوه يعني كي irú ọjọ́ òní tí a ń gbààwẹ̀ báyìí ó bá yàwó rẹ̀ lò lálàkọ́kọ́ ó láwọn tó lọ second round
wọ́n tún lọ third round àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbótí ẹ̀ wá ṣe ní ọ̀sán bí aago 2 ìgbà tó lọ tó tún bọ̀ bí aago 5 tó tún ṣe mí so ìròyìn báyìí afáàní fala yajibu alayhi illa kaffaratun wahidatun faqat kàfàrà ọyọ̀ kan péré náà ló jọ́ràn yà lórí rẹ̀ ìtanràn ọyọ̀ kan péré náà ni ó san láàsọ pé ó ṣe lọ́lọ́kọ́ ìtanràn kan nìyẹn ó ṣe lẹ́lẹ́kejì ìtanràn mí nìyẹn rárá ọyọ̀ kan péré náà ni kí nìdí so ìdí òun ni pé àfáàní dalilu dhalik ẹ̀rí eléyìí ta sọ yìí ni pé anna siyamahu qad fasada bil jima'il awwal wọ́n ni pé àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ pẹ̀lú ìbálòpọ̀ aláwọ̀kọ́ tó ti níyàn so torí àwẹ̀ náà sì ni kàfàrà ló fi jẹ́ wípé kàfàrà ń bẹ torí pé àwẹ̀ ń bẹ náà so ní sí báyìí kò sáwẹ̀ mọ́ àwẹ̀ ń ti já already so ògbélé tó bá tún ṣe lẹ́yìn rẹ̀ kò sí nǹkan kan tí ó wà fún ju pé ó kà tó mọ́ lórí ọ̀ràn ilé tí ó ti dá lọ wọ́n ni fala ma'na li ijabil kàfàrati marratan thaniya so kò sí túmọ̀ kan fún ká tó wá sọ pé yóò tún san kàfàrà ẹlẹ́ẹ̀kejì yóò tún san kàfàrà ẹlẹ́ẹ̀kejì pé bóyá ṣe ẹlẹ́ẹ̀kejì yóò kàfàrà sójú ọ̀ràn lórí rẹ̀ so eléyìí kò ní túmọ̀ afáàní wa idha jama'a fi yawmayni mukhtalifayni ṣùgbọ́n tó bá bá ìyàwó rẹ̀ lájọṣepọ̀ lọ́jọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú Ramadan kan ó ṣe lónìí ó ṣe lọ́la nínú Ramadan ọ̀yọ̀ kan náà wọ́n ní falikulli yawmin kàfàrà so kàfàrà ọjọ́ kọ̀ọ̀kan yóò ní kàfàrà tiẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan iná ló ní kàfàrà tiẹ̀ so ti dáná ńlá iná nìyẹn òní báyìí ó ṣe yóò gbààwẹ̀ 60 tí ó bá lágbára yóò ṣe kí ni yóò bọ́ àwọn èèyàn 60 yóò gbààwẹ̀ oṣù méjì léra so tàbí kó bọ́ èèyàn 60 tó wá ṣe lọ́la 60 plus 60 náà nìyẹn yálà 60 àwẹ̀ ni àbí 60 bíbọ́yàn feeding so ó jẹ́ 120 báyẹn ó kó oríire wọ́n ni falikulli yawmin kaffaratun ma'a wujubi qada'il ayyami allati jama'a fiha so kàfàrà ń bẹ lọ́rùn rẹ̀ pẹ̀lú pé ọ̀ràn yẹn tún ni kó tó san àwọn ọjọ́ eléyìí tí ó ṣe kíni tí ó bá àwọn ìyàwó tó bá yàn lájọṣepọ̀ ńbẹ̀ yẹn ọ̀ràn ẹni kó san padà yóò san ọjọ́ yẹn yóò dẹ̀ tún san kàfàrà afáàní wal qa'idatu 'inda ahli al-'ilm principle lọ́dọ̀ àwọn olùmọ̀ ni pé anna li kulli yawmin min ayyami as-siyami ahkaman takhussuhu òun ni pé ó ń bẹ fún gbogbo ọjọ́ kọ̀ọ̀kan nínú ọjọ́ àwẹ̀ àwọn ìdájọ́ tiẹ̀ tó pé àwọn ìdájọ́ yìí tó pé òun nìkan ọjọ́ yìí nìkan iná ló wà fún ọjọ́ yìí nìkan iná ni ó wà fún so ọjọ́ òní ni ó láwọn ìdájọ́ tiẹ̀ ọjọ́ ọ̀la òun náà láwọn ìdájọ́ tiẹ̀ afáàní al-mas'alatu thamina mas'ala lẹ́kẹjọ wọ́n ní pé law kana az-zawjani musafirayni tó bá jẹ́ pé ọkọ àti ìyàwó ni onírìn àjò ni wọ́n travel faqadima min safarihima fi nahari Ramadan wọ́n wá dé látàjò wọn lọ́sàn àwẹ̀ wọ́n délé wọn padà so wọ́n lọ Ìbàdàn lápéjúwe láti Ìṣẹ̀yìn so bàtà wọ́n travel lọ wọ́n jáwẹ̀ wọn lójú ọ̀nà wọ́n gbàwẹ̀ lọ́jọ́ yẹn àbí wọ́n jáwẹ̀ wọn lọ́jọ́ yẹn torí pé wọ́n travel yẹni pé wọ́n lo rúkṣọ wípé tó bá ń travel má gbàwẹ̀ ń tábà fẹ́ ṣàlàyé náà ilé tó bá ń travel o lè ṣe kíni o lè má gbàwẹ̀ tó san padà so wọ́n ṣe kíni wọ́n lo nǹkan yẹn bàtà wọ́n á délé padà kí ló wá ṣẹlẹ̀ wọ́n wá ṣe kíni wọ́n á bára wọn ní àjọṣepọ̀ afáàní wa kana mimman tarakhasa bil fitr fi safar so wọ́n sì jẹ́ pé wọ́n ti lo rúkṣọ pé a sinú ni dátàbà ń gbáwẹ̀ a ní ṣe kí a ní gbáwẹ̀ lórí ìrìn àjò so wọ́n lo rúkṣọ yẹn tẹ́lẹ̀ ìfàyélẹ̀ tí ṣẹlẹ̀ àfàyélẹ̀ fún onírìn àjò yẹn so wọ́n lò pé lókùnbà pé à ń ṣe ìrìn àjò ni so má jẹ́ ká gbáwẹ̀ wọ́n faqadima min safarihima fi nahari Ramadan wọ́n fa idha
wọ́n ní fa innahu idha jama'a zawjatahu fi hadhihi al-hal so tí ọkùnrin tó bá báyàwó rẹ̀ sùn lórí condition báyìí lórí condition tá a sọ yìí fala yajibu alayhi al-kaffara so kaffara kò jọ́nà yẹn lórí ọkọ yìí o li'annahuma mimman la yalzamuhuma al-imsaku nítorí pé àwọn méjèèjì ní iná àwọn tó yẹ pé kì í ṣọ̀ràn yẹn kí wọ́n káraró kúrò níbi nǹkan tó máa ń báwẹ̀ jẹ́ iná ala ma taqaddama taqriruhu lórí tó ti ta ti fi rinlẹ̀ síwájú lórí ta ti fi rinlẹ̀ síwájú náà ọ̀dánilẹ́kọ̀ọ́ ilé tó síwájú. al-mas'alatu at-tasi'a mas'ala lẹ́kẹ̀sán ni pé law anna rajulan alayhi qada'u ayyamin min ramadan tó yẹ pé arákùnrin kan ní sísan àwọn ọjọ́ kan nínú ramadan ó ti jọ́nà yẹn lórí rẹ̀ tẹ́lẹ̀ bí ó ní gbèsè ramadan kan tẹ́lẹ̀ aw alayhi siyamu ayyamin nadharaha ala nafsihi àbó tiẹ̀ ní gbèsè nadhuru ààwẹ̀ nadhuru wípé ó jẹ́jẹ́ pé òun ó gbààwẹ̀ báyìí fún Allah subhanahu wa ta'ala so àwẹ̀ yẹn ti jọ́nà yẹn lórí rẹ̀ ó wá ní gbèsè yẹn lọ́rùn وفي أثناء يوم من أيام القضاء so nínú àwọn ọjọ́ tó wá ń san àwẹ̀ yìí padà ó já àwẹ̀ mẹ́ta nínú oṣù Ramadan yìí bá tó wá ń san padà waqa'a ala imra'atihi wa jama'aha ó wá báyàwó rẹ̀ lájọṣepọ̀ yẹn pé kí ṣe ní Ramadan láwa ó ń san Ramadan padà bá tó wá ń san padà lọ́sàn àwẹ̀ ó wá báyàwó rẹ̀ lájọṣepọ̀ ṣé ó tún san ṣé kàfàrà wà lórí rẹ̀ afáàní fala tajibu alayhi al-kaffaratul mughallada so kàfàrà yìí kàfàrà ilé tó nípa yìí ìjìyà tó lè yìí kì í ṣọ́nà yà lórí rẹ̀ o lakinnahu ya'thamu bi hadha al-fi'l ṣùgbọ́n yóò ẹlẹ́ṣẹ̀ ni ó jẹ́ pẹ̀lú ìṣesí tó ṣe yìí li'annahu afsada sawman wajiban alayhi torí pé ó jáwẹ̀ kan tó jẹ́ ọ̀ràn yà lórí rẹ̀ ó jáwẹ̀ kan tó jẹ́ ọ̀ràn yà lórí rẹ̀ wa wajaba alayhi al-qada so ó sì jọ́ràn yà láti tún san padà. أفاني المسألة العاشرة مسألة لك يعني من أدركه الفجر وهو جنب من الجماع قبل أن يغتسل يعني تي الفجر بايو الفجر يوبا لوري كونديشن wípé ẹni yìí ó wà lórí janaba bóyá ó bá yàwó rẹ̀ lájọṣepọ̀ lálẹ́ kò wá tí wẹ̀ àbí lóru náà ni kò tí wẹ̀ títí tí àsìkò tí wọ́n fi jí tí wọ́n fi jẹ sààrì tí wọ́n fi pè irun alfajari tẹnu títì kò dẹ̀ tí wẹ̀ afáàní fa inna siyamahu sahihun àwẹ̀rẹ̀ ní báyìí ó lálàáfíà faqad thabata fi sahihaini an aishata wa ummi salama radiyallahu anhuma wọ́n ní pọ́nrin lẹ́nu sahihul bukhari àti sahihul muslim láti ọ̀dọ̀ ìyàwó aisha àti ìyàwó ummu salama àwọn ìyàwó nabi sallallahu alayhi wa sallam radiyallahu anhuma wípé anna nabiyya sallallahu alayhi wa ala alihi wa sallama annahu kana yudrikuhu al-fajr wa huwa junubun min jima'in thumma yaghtasilu wa yasum orúnlẹ̀ látọ̀dọ̀ àwọn ìyàwó méjèèjì pé anabi sallallahu alayhi wa sallam ní dájúdájú alfajari a máa yọba tí ó sì wà lórí condition pé ó wà nípò janaba látara pé ó bá àwọn ará ilé rẹ̀ ó súnmọ́ àwọn ará ilé rẹ̀ alfajari wá yọba kò tí ṣe kíni kò tí wẹ̀ so wọ́n ní pé thumma yaghtasilu wọ́n ní lẹ́yìn náà lànà bí ó wá ẹ̀ṣẹ̀ ṣe kíni yóò ẹ̀ṣẹ̀ wẹ̀ lẹ́yìn gbàtà alfajari tí wọ́n ti pèrún tí abdullahi ibn ummi maktum tó ti pèrún as-salat ìyẹn ìran ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi ń jẹ́ràn yàn so thumma yaghtasilu ẹ̀yìn gbà náà wà lánàbí sallallahu alaihi wasallam yóò ẹ̀ṣẹ̀ wẹ̀ wa yasumu yóò sì gbàwẹ̀ ẹni pé yóò complete àwẹ̀ rẹ̀ yóò máa gbàwẹ̀ rẹ̀ lọ so eléyìí ìbéèrè kan tẹ́ pé àwọn èèyàn máa ṣe lọ́pọ̀lọpọ̀ tó yẹn bá súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ lálẹ́ bí wọ́n wá pẹ́ jí àbíkà tí wọ́n tẹ̀ jí náà tẹ̀ mójútó àjẹsàárì àdáná wọn wá wẹ̀ atọ́kùnrin àtobìnrin tí alfajari wá fi yọ so kò sí kankan lọ́rùn wa ju pé kán máa gba wọn lọ kán dẹ̀ lọ wẹ̀ kán tó kírun àsùbá. afáàní almas'alatu alhadiyata ashra
مسألة إليك وكلا 11 أنك من وجب عليه صيام شهرين متتابعين ẹni tí ìgbígbààwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn tó bá jọ́ràn yàn lórí rẹ̀ yẹni pé ó ti dáràn kàfàrà al-kaffaratul mughallazah mithlu gẹ́gẹ́ bí al-kaffaratu an jima'i az-zawja fi nahari Ramadan ó fẹ́ san ìtanràn pé ó báyàwó rẹ̀ sùn ní ọ̀sán Ramadan aw kaffaratu adh-dhihar àbí kaffara adh-dhihar yẹni tí ó ní idha qala limra'atihi tọkùnrin bá sọ fún ìyàwó rẹ̀ pé anti alayya haramun ka dhahri ummi so ẹ̀yìn rẹ̀ ní haramu ló jẹ́ sí mi gẹ́gẹ́ bí ẹ̀yìn ìyá mi ẹni pé ó fi ìyàwó rẹ̀ ó fi ń jọ ìyá rẹ̀ pé bí ìyá mi ló ṣe rí haramu iná ló jẹ́ sí mi. aw kaffaratu al-qatl al-khata àbí kàfàrà pé èèyàn pààyàn mistakenly afẹ́ni faqad yusadifuhu ayyamun àwọn ọjọ́ kan lè ṣe déédéé èèyàn irú èèyàn báyìí tó bá ń san àwọn ọjọ́ yìí lọ́wọ́ tó bá ń gbààwẹ̀ ìtanràn yìí tó ń san kàfàrà yìí àwọn ọjọ́ kan lè débá lórí ìṣesí yẹn tó yẹ pé law aftaraha tó bá jáwẹ̀ tí ó gbààwẹ̀ láwọn ọjọ́ yẹn fa innaha la taqta'u at-tatabu'a fi as-siyam so jíjáwẹ̀ tó já àìgbààwẹ̀ tí ó gbààwẹ̀ láwọn ọjọ́ yẹn kò gé títò tẹ̀léra wọn eléyìí tí wọ́n fẹ́ kí àwẹ̀ oṣù méjì yẹn kó tó tẹ̀léra wọn àwẹ̀ oṣù méjì tí wọ́n sọ pé yẹn máa gbà kò ní jáwẹ̀ lọ́jọ́ kankan níbẹ̀ yóò gba oṣù méjì léra ni so wọ́n á nípa àwọn ọjọ́ kan wà tó yẹ pé táwọn ọjọ́ yẹn bá báyàn lẹ́nu àwẹ̀ yẹn èèyàn ó ṣe kí ni èèyàn ó bùkátà láti jáwẹ̀ láwọn ọjọ́ yẹn wọ́n ní wàhíyà àwọn ọjọ́ yìí ni aláwọ̀kọ́ dukhulu shahri Ramadan gbígbàwẹ̀ kí oṣù Ramadan kó wọlé so tóṣù Ramadan bá wọlé kò ní gbàwẹ̀ méjì papọ̀ yóò sọ pé ṣé mo lè dàníyàn méjì papọ̀ àníyàn kàfàrà àtàníyàn Ramadan rárá ó gba Ramadan náà ni èèyàn gba Ramadan náà lẹ́yìn náà èèyàn wáyé ṣe padà síbi kàfàrà èèyàn lẹ́yìn Ramadan lẹ́yìn ọdún wọ́n ní faman bada'a fi as-sawmi ẹni tó bá bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn àwẹ̀ oṣù méjì léra yẹn thumma dakhala alayhi shahru Ramadan oṣù Ramadan wá wọlé bá lórí àwẹ̀ yẹn fa innahu yasumu shahra Ramadan sọ ẹni yìí yóò gba àwẹ̀ Ramadan ni ó thumma ba'da inqida'i shahri Ramadan lẹ́yìn náà lẹ́yìn gbà tí oṣù Ramadan bá wá parí yukmilu sawma ash-shahrayni yóò wáyé ṣe complete àwẹ̀ oṣù méjì léra yẹn wala yabda'u as-sawma min awwalihi kò tún ní tún àwẹ̀ yẹn gbé láti bẹ̀rẹ̀ padà yóò wáyé ṣe tún nàmbà wọn kà láyé kí nàmbà 5 ló dé tẹ́lẹ̀ tí àwẹ̀ Ramadan tó fi dé so lẹ́yìn ọdún ìtúnu àwẹ̀ báyìí yóò bẹ̀rẹ̀ padà ní nàmbà 6 7 8 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. afáàní aidan bákan náà hunaka ayyamun yahrumu siyamuha àwọn ọjọ́ kan náà wà tí pé haramu ní kí ẹ gbààwẹ̀ láwọn ọjọ́ yẹn táwọn ọjọ́ yẹn bá fi lè báyàn lẹ́nu ààwẹ̀ ìtanràn ààwẹ̀ kàfàrà èèyàn gbọ́dọ̀ ṣe kí ni èèyàn gbọ́dọ̀ túnú láwọn ọjọ́ yẹn ni ó gbọ́dọ̀ gbààwẹ̀ láwọn ọjọ́ yẹn ka yawmi eidil fitri wa yawmi eidil adha so gẹ́gẹ́ bí ọjọ́ ọdún túnú àwẹ̀ àti ọjọ́ ọdún léyà wa thalathati ayyamin ba'da àti ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ ọdún léyà wa tusamma ayyam at-tashriq wọ́n á sì máa pè àwọn ọjọ́ yìí ní ayyamu at-tashriq gẹ́gẹ́ bá Nabi sallallahu alaihi wasallam sọ pé ayyamu aklin wa shurb ọjọ́ jíjẹ ọjọ́ mímu iná èyí gbààwẹ̀ ń bẹ̀ so tí èèyàn bá ń gba àwẹ̀ tánra lọ tí ọdún iléyà abọ́dún tún náà wá wọlé èèyàn ó ṣe kí ni èèyàn ó mẹ́rin dúró tọ́dún iléyà bá wọlé èèyàn ní gbààwẹ̀ lọ́jọ́ ọdún iléyà èèyàn ní gbààwẹ̀ lọ́jọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin àwọn ọjọ́ yìí ni àwọn ayyamu at-tashriq afáàní faman dakhalat alayhi hadhihi al-ayyamu athna'a siyam ash-shahrayn al-mutatabi'ayn ẹnikẹ́ni tí àwọn ọjọ́ yìí bá wọlé bá ní àsìkò gbà tó ń gbààwẹ̀ oṣù méjì léra fa innahu yuftir irú ẹni bẹ́ẹ̀ nǹkan yóò túnú thumma yukmilu ash-shahrayn lẹ́yìn náà yóò ṣe complete oṣù méjì rẹ̀ lẹ́yìn gbà tó bá
tí àwọn ọjọ́ tá sọ yìí tó bá ti rí kọjá. afáàní wa aidan bákan náà ni man aftara li udhrin mubihin, ẹnikẹ́ni tí ó bá jáwẹ̀ nítorí excuse kan tó máa ń mú yàn túnu, tó máa ń ṣe lẹ́tọ̀ fún yàn láti túnu, kasafari li hajja, so gẹ́gẹ́ bí ẹni tó travel nínú àwẹ̀ lásìkò tó ń gbá àwẹ̀ tán lọ́wọ́ tó wá travel níbẹ̀ nítorí pé ń bùkátà sí. aw lil maradi alladhi la yaqwa ma'ahu ala siyam, àbótí ẹ̀wá sáré láàrẹ̀ tẹ́ pé kò lè gbàwẹ̀ pẹ̀lú rẹ̀, fa innahu la yanqati'u at-tatabu'u, ètò tẹ̀léra àwọn èèyàn kò ní gé o, kò ní gé. tó bá ti gbádùn tán yóò bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ̀ ni, tó bá ti travel dé yóò continue àwẹ̀ rẹ̀ ni. wọ́n ni wa yukmilu ala siyamihi al-awwal, so yóò complete àwẹ̀ rẹ̀ aláwọ̀kọ́ ilé tó ti ń gbà lọ́nà. fafani al-mas'alatu thaniyata ashra, mas'ala ẹlẹ́kejìlá ni pé law safara min ajli al-fitri, ẹni tó bá travel nítorí pé kó bá lè túnu, ó ń gba àwẹ̀ oṣù méjì lera lọ, ó wá máa travel pé traveling kò ní tó máa mú yàn túnu, ó wá máa travel nítorí kó bá lè jẹ́tọ̀ fún láti túnu. ó ní fa innahu yanqati'u at-tatabu'u, ìtọ̀tẹ̀lẹ́ra wọn yẹn ti gé o, wa yalzamuhu i'adatu siyami shahrayn min jadid, ọ̀ràn ìwá ni kí ó tún ààwẹ̀ oṣù méjì yẹn kó tún gbà láti bẹ̀rẹ̀, yóò tún bẹ̀rẹ̀ ni. li anna safarahu hadha hilatun li tarki siyam, torí pé sáfàrù rẹ̀ yìí, traveling tó travel yìí, ọgbọ́n ni, ó dá ọgbọ́n ni láti fi ṣe kí ni, láti fi àwẹ̀ lẹ̀. wal hilatu la tusqitu al-wajib, wal hilatu la tusqitu al-wajib, hila ni kí ẹ máa dọ́gbọ́n sí òfin Allah subhanahu wa ta'ala, kí ẹ máa dọ́gbọ́n nínú sharia. so eléyìí kò lè gé in tó jọ́ràn yàn lórí èyàn, kò lè gé bọ́. wọ́n ni wa mithalu dhalik, àpèjúwe eléyìí ni pé wa mithalu dhalika aidan, àpèjúwe mi fún nǹkan yìí ni pé law anna sa'iman sawwalat lahu nafsuhu al-ammaratu bis-su'i an yujami'a zawjatahu fi nahari Ramadan. so ká nípa aláwẹ̀ ní ẹ̀mí rẹ̀ eléyìí tó ń pa aláṣẹ, ẹ̀mí tí máa ń pàṣẹ bú, ó sọ fún pé báyàwó rẹ̀ sùn náà, púpọ̀ ló ń fíl ọ̀nì yìí, sọ báyàwó ẹ̀ lájọṣepọ̀ lọ́sàn àwẹ̀, kò sí nǹkan tó burú mbẹ̀, àbí ṣe. so nǹkan wá ti wù ó ní afáwa ní fahtala ala dhalik, wá dọ́gbọ́n lórí nǹkan yẹn, ó dọ́gbọ́n bí an bada'a bil akli wa shurb, kí ló wá ṣe, ó wá dọ́gbọ́n lọ, ó kọ́kọ́ lọ jẹun náà pé jẹunjáwẹ̀ mi náà pẹ̀lú jíjẹ mímu, ó jẹun ó mú mi. thumma jama'a zawjatahu, lẹ́yìn náà wá ṣe báyàwó rẹ̀ lájọṣepọ̀. aw safara, tàbí tẹ̀ wá travel haraban min wujubil kaffarati alayhi bil wad'i fi nahari Ramadan, àbí tẹ̀ travel lẹ́n tó ń sá fún ìjọ́ràn yẹn kàfàrà lórí rẹ̀ látara pé ó báyàwó rẹ̀ sùn lọ́sàn àwẹ̀. afáàní irú èèyàn báyìí fayuqalu lahu, a máa sọ fún pé yajibu alayka al-kaffara, kàfàrà yẹn jọ́ràn yẹn lórí rẹ̀ o, li anna iftaraka kana hilatan mink, torí pé iftar títún tó tún yẹn ìwọ ló dàbí ọgbọ́n láti fi ṣe lẹ́tọ̀ fúnra rẹ̀ láti túnu, kìí ṣe pé ṣẹ̀ríà fàyè gbà ẹ́ láti túnu, ó mú kankan wá ní tí ṣẹ̀ríà fàyè gbà. والحيلة لا تسقط الواجب، حيلة ní kí ẹ máa dọ́gbọ́n, kí ẹ máa dá ọgbọ́n àrékérekè ní kò lè gé ohun tó jọ́ràn yàn, kò lè jábọ́. táà sọ pé ohun tó jọ́ràn yàn lórí èèyàn nígbà tó wá dọ́gbọ́n nǹkan yẹn wá jọ́ràn yàn mọ́ rárá. ṣẹ̀ríà ní al-aslu, so nípa al-hiyal, nípa àwọn ọgbọ́n àrékérekè báyìí ni pé haram yìí náà, wa shari'atu tasuddu bab al-hiyal, so ṣẹ̀ríà ní a máa dínà ilẹ̀kùn, a máa tilẹ̀kùn mọ́ irú àwọn ọgbọ́n báyìí. arínà olùmọ̀ tí wọ́n kọ tírà ibtalu al-hiyal, ibn Battah rahimahullahu ta'ala, àtàwọn mìíràn náà olùmọ̀ gẹ́gẹ́ bí Sheikhul Islam ibn Taymiyyah rahimahullahu ta'ala, so láti fi counsel nǹkan yìí pé kí ẹ máa dọ́gbọ́n lórí ẹ̀sìn, kí ẹ máa dọ́gbọ́n àrékérekè láti fi gé tí ó jọ́ràn yàn, láti fi gé bọ́, láti fi jábọ́, so eléyìí nǹkan tí kò tọ́, tí kò dáná ẹ̀sìn wa nù.
أفاني المسألة الثالثة عشرة مسألة لكتلا يجوز بداية صيام الشهرين المتتابعين في بداية الشهر أطا لا تبرر أشو أو أشو مجلرا يعني برر نبرر أشو كينا إليه أشو هجرة تيشي إسلامي كالندا so يعني برر نبرر أشو أو من منتصفه طيب كان برر لا نيره لكن سبحانه إذا بدأ من أول الشهر إذا برر نبرر أشو أبرر كفارة نبرر محرم لا بجوي فإنه يصوم الشهرين على حسب الهلال so àwẹ̀ oṣù méjì ni ó gbà bí oṣù bá ṣe rí lápèjúwe ní sin Muharram ó wá ní 29 Safar òun náà wá ní 29 kò sí wàhálà bí ó ṣe gbà nìyẹn ní sọ pé àdandan gbọ́dọ̀ gba 60 àbí Muharram ó wá ní 29 Safar òun wá ní 30 so ó ti gbà àwẹ̀ oṣù méjì náà nìyẹn أني سواء كان الشهر 29 أو 30 يا لو سنجة 29 أبو جتاتي وإذا بدأ في منتصف الشهر تيبا بيرني آني يوشو بيو بير لجو كيوا أجو كيدوغو وبير نيبه نينوشو فإنه يصوم 60 يوما يوغبا 30 ديسني 30 يوغبا باين 60 rather so yóò ka 60 yẹn yóò ka pé ni torí pé kó bẹ̀rẹ̀ pẹ̀lú ìbẹ̀rẹ̀ oṣù. المسألة الرابعة عشرة مسألة إليكني لا أني من أكل أو شرب في نهار رمضان أفعل تبا جاء أبوم لصاوي متعمدا أمام شيء فمع كونه آثما سقلوا بني يوجه لشو إلا أنه لا يجب عليه قضاء اليوم الذي أفطره فقط إلا أنه لا يجب عليه إلا قضاء اليوم الذي أفطره فقط so pẹ̀lú pé jẹ́ lẹ́ṣẹ̀ yẹn kò sí nǹkan kan tó jẹ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ tó tayọ pé kó san ọjọ́ tí ó já yẹn kó san padà. ومما يدل على أنه لا يجب عليه غير القضاء على من أفطر ومما يدل على أنه لا يجب غير القضاء على من أفطر متعمدا في نهار رمضان ونحن تنطق سيكوي أنتي أمام جاور لسان رمضان ipe kò sí nǹkan kan tó jọ́ràn ẹ̀ lórí rẹ̀ ju kó san àwẹ̀ náà padà nínú tó ń tọ́ka sí òun ni pé ma akhrajahu Abdurrazzaq bi sanadin sahih òun ni tí Abdurrazzaq as-San'ani rahimahullah ta'ala tí wọ́n gbé jáde pẹ̀lú sanad ilé tó lálàáfíà an Umar wa Ali radiyallahu anhuma láti ọ̀dọ̀ Umar àti Ali radiyallahu anhuma yana Allahu kan abá méjèèjì annahuma jalada sakranan fi nahari Ramadan nípa àwọn méjèèjì wọ́n fún ọlọ́tí kan lẹ́gba nínú lọ́sàn Ramadan ẹni tó mu ọtí lọ́sàn Ramadan wọ́n náà lẹ́gba wazadahu 20 sawtan wazadahu 20 sawtan li hurmati ash-shahri lẹ́yìn ìgbà tí wọ́n náà ní ètò ẹ̀kọ́ náà tán wọ́n tó wá fi 20 kún nítorí pé ó fa ìwọ̀ oṣù yìí ó fàyà so nítorí ìwọ̀ tó ń bẹ fún oṣù Ramadan wọ́n fi àlékún 20 wọ́n fi kún. ففي هذا الأثر بأن أثر أن عمر وعليا رضي الله عنهما لم يأمراه بالكفارة المغلظة سوى بأن أثر علي رضي الله عنه وأتي عمر بن الخطاب رضي الله عنهما الله مجيجي لم يأمراه بالكفارة المغلظة wọ́n pa aláṣẹ pé ọya lọ́sàn kan ọya ó gbà wẹ̀ 60 so torí pé kò sí fún nǹkan náà kò sí fún mímọ́ jáwẹ̀ ní ọ̀sán Ramadan sísan kàfàrà kí ṣe pé ènìyàn yóò jẹ ẹlẹ́ṣẹ̀ tó bá dẹ̀ jẹ́ olórí yóò fìyà jẹ ní tí ó lẹ́tọ̀ sí so yóò dẹ̀ san ọjọ́ náà yóò san padà tòbí ni a dúró sí bi'idhnillahi ta'ala sọ̀rọ̀ nípa
القسم الثاني ìpín kejì nínú àwọn in tó máa ń ba àwẹ̀ jẹ́ so ni ó parí síbí ṣe lè ti ṣe ìpín eléyìí tó pé tí wọ́n bá jáwẹ̀ níbẹ̀ èèyàn ó ṣe kí èèyàn ó san àwẹ̀ náà padà èèyàn ó dẹ̀ tó san ìtanràn Allahu ta'ala a'la wa a'lam subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.